ọjọ́ ní ìgbádùn ọdún kan ní. Ilé wa sì là ọlọ́jọ́ gbogbo kí ọlọ́jọ́ ayẹyẹ. It's like an angel, it's your birthday. Ọjọ́ bẹ̀rẹ̀ kankan lẹ́yìn jẹ́ August 30 tó bí ọ. Àlọ́jọ́ ọ̀tàdé sí mi tí màmá ti bàbá bí ọ̀gangan ni. Purchase your tracks today. Beautiful girl ìjàjò ọmọ ọlọ́jọ́ ayẹyẹ. Olúwa jọ mí lójú ọlọ́jọ́ ìbí òní. Wá sí lálẹ́ máa gbẹ́sẹ̀ lọ kankan tó lọ́jọ́ bí rẹ̀ lẹ́yìn jẹ́ 30th of August tàbí ọ̀rìn. Ọlọ́jọ́ ayẹyẹ òní ó yá jájọ gbólúwàgà. Cause it's your birthday àyájọ́ tàbí ọdún. Jọ mí lójú ilé wa sílá ọlọ́jọ́ ìbí òní ìgbádùn ọdún kan ní. Àrídùnnú òbí kó máa padà dàrí bú sẹ́kún lọ́lá oníkú ọ̀rẹ́. Olúwa jọ mí lójú wà dábàá wà dógò dandan ni. Oṣọjọ́ bí rẹ lónìí wà túbọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ dún láyé. Wà dàgbà nínú ọgbọ́n wà dàgbà nínú òye. Fúnmiláyọ̀ ló pè mí lónìí tó lọ́jọ́ bí rẹ gbọ̀ngàn lẹ́ni jẹ́. Olúwa jọ mí lójú wá sí ìlànà beautiful Ayọ̀mídé tuntun ti lé lọ́dún sí i. Mo wà ní fọdélé ìṣàṣepọ̀ ọtúbọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ dún láyé. Wá sí lálẹ́ ọlọ́jọ́ ayẹyẹ. Jọ mí lójú ilé wa sílá ọlọ́jọ́ ìbí òní ìgbádùn ọdún kan ní. Ìbàdàn ní lórí ọ̀lẹ́ mú kí ọ dáadáa. Ìbàdàn ní lórí ọ̀lẹ́ ilé ìfádà rẹ̀ jẹ́ ń bá ọdẹ lè bàbá tó bí ọdún mọ́ ni. Ọmọ àjẹgbí jẹ́ kára ó máa fi kára fọ́ọ̀rì. Èyí la gbọ́ sámọ́sá agbọ́yà àmọ́yà ìlú tí olè gbé ìjàre oníhùn. Ọmọ ìlú Àjàyí ìlú Òjó ìlú Ìbíkúnlé Ológbòdò kẹrìírí kẹrìírí kẹrìírí. Ẹlẹ́yẹlé ló fi dárú tọmọ ọmọ àṣìjẹ́ lómi àbọ̀ ìlú bàbá tó bí ọlọ́mọ ni. Wàsílà wàá túbọ̀ dàgbà wá dògbò kò wà ní fọdélé ìṣàṣìmọ́. Wàá túbọ̀ ṣọ̀pọ̀ níláyé lọ́lá oníbú ọ̀rẹ́. Jọ mí lójú ilé wa sílá ọlọ́jọ́ ìbí òní ìgbádùn ọdún kan ní. Yemi Day on the mix.